Anjorin saying it authoritatively that they are going to use me for ritual. Èmi kọ́ ló máa fi ṣe ritual. Èmi ìyálà èmi kọ́ gbogbo ogun yín tẹ́ bá rán agbára tẹ́ bá rán gbogbo yín ọ̀fọ̀ ilé yín lógun ló ti bá máa dáhùn. Ara yín ló ti bá máa dáhùn kì í ṣe èmi Bọ́lá Fọláṣadé. Àdàbí tí n bá ṣerú nǹkan tẹ́ ṣe yẹn tẹ́lẹ́fẹ́ fi mí ṣe àdàbí tí n bá ṣe fún yàn rí. Àdàbí tí n bá fẹ̀yàn ṣe ritual. Àdàbí tí n bá believe nínú yín. I don't believe in you. Tèmi arábìnrin tí a mọ̀ sí AUTOBOLA ó ti jáde ó ti sọ̀rọ̀ sókè nípa Lizzy Anjorin. Lizzy Anjorin ó sọ̀rọ̀ wípé òun yóò fi AUTOBOLA ṣe ritual, ó ní òun yóò gbẹ̀mí lẹ́nu rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nìyí nípa AUTOBOLA, ṣùgbọ́n arábìnrin náà ó ti jáde ó ti wá sọ̀rọ̀, ó sọ̀rọ̀ padà wípé ó ní òun kọ́ ni Lizzy máa lò, ó ní àwọn ọmọ rẹ̀ àti ọkọ rẹ̀ àti gbogbo ìdílé rẹ̀ ni yóò lò, ó ní orí ò ní gbàbọ̀dé. Ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. I hate evil with passion and I'm not afraid of you, and I'm telling you only what you can do. I run away from your crime. You can see me. The only thing you can do is to use all these criminal nepers and some people to fight me. And I want Arabica in my area. Àtàwọn ọmọ tẹ́ very good láti kékeré tẹ́ fẹ́ bá yé ìyá wọn jẹ́ láti sọ wọ́n di dàkúdà. Káwọn ìyá wọn má bàa jèrè wọn. Ìwọ tó bá jókòó tó lọ fẹ́ jèrè ọmọ tiẹ̀. Tó dẹ̀ ń rùkúta àwọn ọmọ ọlọ́mọ láti bá yé wọn jẹ́. Kó má bàa jèrè wọn, àwọn tó ní wọ́n má bàa jèrè wọn. Ó ní jèrè tiẹ̀. Bó ṣe máa jẹ́ nìyẹn. All of you tẹ́ máa ń rìkúta àwọn ọmọ ọlọ́mọ láti lọ pa ìyá wọn, láti lọ pa ẹbí wọn, láti lọ pa ara wọn, láti máa jẹ́ kó má ní ìsinmi. Ẹ ò ní gbádùn láyé, ẹ ò ní jèrè ti yín. Tẹ́ bá jẹ́ ó máa kan lẹ́nu yín. Ó máa kan lẹ́nu yín. Ṣé bó ṣe já iná yẹn? Ṣé ó ṣe já iná yẹn? Ara ti ta wọ́n. Kí ni mo dá lọ́rọ̀ yín? What is my problem? You know your problem, you don't face it. You are a coward. Go and face your problem. I'm facing my problem. That's why you see me at times I don't talk. When you see me quiet at times, not that I'm, even though I'm quiet, you don't need to know what I'm doing in my domain. This is my territory. I have the things that I'm face your own problem. I'm facing what I'm facing for me to have a good result. Why can't you face your life for 1 second? Lizzy Anjorin, she's a terrorist. She's working and she's working for some politicians. Any politician who wants to support Lizzy Anjorin, read my lips, they are all terrorists. Ilé Lagos set a lot of assassins. So they pay wọn kí lọ gbé ìbọn pààyàn sí. Tó bá mọmi tó dáa, wọ́n kàn pa ẹ́ dànù ni. Lizzy Anjorin, ní tó ti ṣe fáwọn èèyàn láyé wọ́n máa ṣe fún ẹ. Ó lè gbọ́mọgbọ́mọ, mo ń bọ̀ lórí yẹn. Ó máa ṣàlàyé, ó ti gbọ́n pa ṣàlàyé ẹ̀rí. Ó ti ṣàlàyé, wàá ṣàlàyé this time around. Ó bá gbọ́ gbogbo orúkọ tó lòun jẹ́ Jam àgbákò ní Lizzy. Ọkọ tó fẹ́ Jam àgbákò. Tó ọmọ tó bí wọn Jam àgbákò. Gbogbo àwọn tó sì lọ́ba lọ́fẹ́ bí wọn Jam àgbákò ní Lizzy. Ọlọ́mọjà Jam àgbákò mọ́ o. A sọ bàbá àgbákò tó wà ní Abẹ́òkúta o.